Alhaji Oriyomi Hamzat. Ìbéèrè méjì péré ni mo ní, bọ̀ máa béèrè lẹ́yọ kọ̀ọ̀kan. Àwọn ẹ̀sùn kan wà tó ń jàràn bí imposition tí ó jẹ́ àwọn tó súnmọ́ yín gbọ̀ngbọ̀n ni wọ́n fi ń kàn yín. Màá sì dárúkọ. Honorable Ajaja, nínú àwọn ìfọ̀rọ̀wérọ̀ wọn, ẹ̀sùn tí wọ́n fi kàn yín ni pé ẹ máa ń fẹ́ impose lórí pé n tí mo fẹ́ leléyìí láì gba ti àwọn yòókù. Honorable Yinka Dairo, Secretary ẹgbẹ́ Accord, àwọn náà fẹ̀sùn kàn yín, wọ́n ní ẹ̀yin impose lórí gbogbo ntẹ́mi bá fẹ́ òun náà lẹ́yìn everybody gbọ́dọ̀ fẹ́. Mọ́gàjí Ìgbínsọlá Sunday, wọ́n súnmọ́ yín gbọ̀ngbọ̀ngbọ̀n, wọ́n wá béèrè pé wọ́n ní láìpẹ́ yìí ọ̀rọ̀ yí bírí, wọ́n ní ẹ̀ handpick ẹ̀dẹ̀ tó ń jẹ gàba lórí ẹgbẹ́. Èyí tó ń ta sáwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ létí pé àmọ́ tún gbọ́dọ̀ wọkọ̀ sọ̀bọ̀ kí gómìnà tún wá jẹ gàba lé wa lórí. Alhaji Oriyomi, kí ni ìyàtọ̀ tá a rí tí ará ìpínlẹ̀ Ọ̀yọ́, ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n bá fìkà wọn ṣẹ́sọ ìbò fún yín? Kí lẹ lè sọ ń pa ẹ̀sùn ní ìjẹgàbádé àti wípé ǹjẹ́ àwọn democratic institutions ṣé wọ́n á ṣiṣẹ́ tí ò ní jẹ́ gómìnà apàṣẹ wàá lápadà nípínlẹ̀ Ọ̀yọ́? Accord n tó wà fún tí wọ́n ń lò fún lọ́yọ̀ state òní negotiation sell out. Láti ìgbà tí bàbá Ládọjà ti lo accord last, àwọn tẹ́ ń sọ yìí náà wọ́n lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yín tán lé bàbá Ládọjà kúrò l'accord now. Bàbá wa kábíyèsí Olúbàdàn lẹ́bàdàn was expelled. Ẹsẹ̀ kábíyèsí. He was expelled out of accord. Wọ́n sì pé bàbá kú òun bẹ́ẹ̀ o. He was expelled by these people, this same set of people. Àwọn tó gba ẹgbẹ́ lẹ́yìn ìgbà yẹn náà wò wípé kí bàbá padà wá, wọn wá lo expel yẹn mọ́. Bàbá wa padà kú o honourably. Ṣé bí this same set of people ni? Tẹ́ ẹ bá ń sọ tèmi kí ló fàjà àwọn àtàdélábù tí wọ́n fi lọ kéde pé àwọn accord òdìbò mọ́ o without the consent of Adelabu in 2023. The candidate tí wọ́n gangan kí ló ṣẹlẹ̀ tí wọ́n fi padà lẹ́yìn ẹ̀ ẹni tó náwó gangan tó fẹ́ dìbò kó gbọ́ kó lóun step down ẹ̀yin kẹ́dẹ̀ kóra yín jọ ẹ̀dẹ̀ lẹ́ step down láti bà ayé ẹ̀ jẹ́. Gbogbo ọmọ tí ọba ti jẹ́ wọn ọba ayé òun jẹ́ ẹ̀ mórin tí mọ́ kọ èmi ọmọ líle èmi ọmọ líle. Obviously wọ́n fẹ́ bà ayé olódì mi jẹ́, wọ́n fẹ́ fòṣèlú hàn mí. Because when I got there mo ní màmá mi ṣe primary o, ó ní no problem kò sí primary. Ìjọba tó wà lóde yìí sì rí i pé ọkùnrin tí wọ́n ń pé gbẹ́nu sí máàkì ni ọkùnrin ilé wọlé o, ó lè wọlé o, wọ́n sì gbọ́ gudugudu wá, àwọn ń pè ń gudugudu sẹ́yìn sì gbà pé gudugudu àbẹ̀yìn jákànjákàn lèmi náà. So I've never imposed anybody, a single person I've never imposed. Okay, báwo ni wọ́n imposed? Mi ò lówó lọ́wọ́ náà. Tábàkù owó ni mo lò lé wọn lórí. Gbogbo okay, ṣé àyín òye ni tí mo fi impose? Ẹgbẹ́ wọn wà lọ́wọ́ wọn náà, àgbẹ̀gbẹ́ wọn. Àwa la kàn sọ pé ní èrò yìí o, ẹ̀ lè bá tàwa jẹ́ o. Torí pé Àjàjà sì ń serve lọ́dà Ṣèyí Mákindé tó sì ń gba salary till this present moment. Báwo lẹ wá fẹ́ kémi ó ṣe dìbò wọlé ń bẹ̀ yẹn? Kán ta èmi náà bá ṣe máa ta. I stood on my feet and I told them it's not going to be possible this time around. It's not going to be business as usual. Oriyomi will contest. And by his grace, we are winning this election. Thank you. Right.